wọ́n wá fi allegation kan bàbá Mudirul Markaz allegation yẹn lọ nǹkan bíi 18 allegation tí wọ́n ní bàbá Mudirul Markaz fi bàsílámù jẹ́ ìyẹn Professor Kakuri. Ìlọrin gẹ́gẹ́ tá a wà yìí Ìlọrin tí mo wà yìí ìlú Ìlọrin yìí ibẹ̀ lọ́yẹ̀ ká ti gbé ọ̀rọ̀ ká mọ yẹ̀yẹ́ àwọn àfà ká bọ́ sọ lára àwọn àfà Ìlọrin ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Islam ti ń dé àrúgùdùgùdù yìí Ìlọrin ló ti bẹ̀rẹ̀ ìlú Ìlọrin tí mo wà yìí ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ o tá a bá sì wú tí gbòǹgbò níbi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ibẹ̀ náà kẹ́kẹ́ ká ti parí ẹ̀ so gbogbo adé ń challenge àwọn eléyìn lẹ́gbẹ̀ẹ́ ni àwọn eléyìn onítùmọ̀ nínú ayé ṣùgbọ́n ẹ wo tíra sí mi lọ́wọ́ mi báyìí tíra ìbáyìí Ansorihi al-Bukhari Professor Kakuri ló ṣe adamala yatahu Professor Kakuri ló ṣe Ansorihi al-Bukhari òun ló ṣe gbogbo genesis wàhálà yìí tá ń fa ńlẹ̀ Yorùbá yìí gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí ń bẹnu tíra ìbáyìí àwọn tó bí wàhálà rẹ o Professor Kakuri ọmọ gbọ́ mi báyìí o àkọ́kọ́ náà kọ̀ọ̀kọ́ yẹ ká kọ́kọ́ gba tíra ìgbọ́ náà ìdí tá a fi ní gba tíra ìgbọ́ tí Professor Kakuri ṣe Ansorihi al-Bukhari tí wọ́n fi tákù tíra tí bàbá wa Sheikh Adam Yahya al-Fulani Wazirul Markaz tí wọ́n ṣe tí wọ́n pe tí wọ́n ní fi Sahih al-Bukhari òun ní Sheikh bàbá wa Kakuri ní wọ́n fi ṣe rọ́dù fún wọn tí wọ́n wá fi allegation kan bàbá Mudirul Markaz allegation yẹn lọ nǹkan bíi 18 allegation tí wọ́n ní bàbá Mudirul Markaz fi bàsílámù jẹ́ ìyẹn Professor Kakuri. Ìdí tá a fi ní gbọ́rọ̀ Professor Kakuri wọlé pẹ̀lú tí àwọn tí wọ́n ṣe yìí tí wọ́n pè ní Ansorihi al-Bukhari wọ́n ṣe ní 2018 ní Iman Center ibẹ̀ náà ti ṣe tí wọ́n ṣe launching tíra yẹn ìgbà náà lọ́rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà wọ́n wá àwárí wípé ní tíra yẹn tí wọ́n ṣe ibẹ̀ ni wọ́n ti fi ń defend Bukhari wọn ò defend Ànábì Professor Kakuri ò defend Ànábì rárá o gbogbo àbùkù àti ẹ̀tẹ́ tí wọ́n fi kan Ànábì nínú Sahih al-Bukhari Professor Kakuri fi ń rilẹ̀ pé bó ṣe rí náà nìyẹn ibi tí jẹ́nsì wàhálà ìsìbẹ̀rẹ̀ nìyẹn ṣé o máa ń fàlú tí ẹ pé Professor Kakuri sí conference ẹ pé Professor Alaro sí conference wọn ò ní jáde gbogbo táwọn ọmọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ṣe yẹn tí wọ́n dàlú yẹn tí wọ́n bú àwọn àgbàlagbà yẹn inú wọn dùn sí Professor Kakuri mẹ́ lára àwọn tí wọ́n support Sheikh Shittu wọ́n support ẹ̀ wọ́n sọ lẹ́nu dání wọ́n sọ lẹ́nu gẹ́gẹ́ ní ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn àwọn àgbààgbà tí wọ́n dọ̀rọ̀ hùn àwọn àgbààgbà tí wọ́n jẹ́ kílẹ̀ ìbò nísìnyí nìyẹn ọ̀rọ̀ wa dojú rúta nísìnyí wọn amórí kólé wọn lọ sápamọ́ òun ni bàbá Sheikh Wazirul Markaz ni wọ́n sọ tẹ bá wo ìdílé Jàbàtà Sheikh Umar Faluti àti Sheikh Wani Baba àdámọ̀ aláàrẹ tàkùn àdámọ̀ aláàrẹ Sheikh Baba mo kí yín púpọ̀ ọlọ́mọṣẹ́ ti ká ní pẹ́ a rí wípé ní ìdílé Jàbàtà àwọn ọlọ́run nínú Kùránì ìdílé Jàbàtà Ọlọ́run ṣe oore fún wọn oore yẹn ó jẹ́ oore mẹ́ta gbáǹkọ́gbì Ọlọ́run ní súnmọ́ ọlọ́sùn kìtàbà àjogún tírà fún wọn àjogún mímọ̀ fún wọn àwọn táwa jogún mímọ̀ fún yìí faminhum zalimun li nafsihi ń bẹ nínú wọn tó sàkóso fẹ́mi ara rẹ o láwọn ìdílé Jàbàtà yìí bàbá wa ní Jàbàtà Ọlọ́run bá fọ̀rún kẹ́ wọn mọ́ mọ́ wọn dáadáa nígbà tá a máa ń lọ sí Makana lọ́nà bàbá wa dá mẹ́dúkà tá a máa lọ sí tẹ̀síìrì mẹ́ tẹ́ máa ń tẹ̀lé àwọn bàbá wa Jánásì bàbá lé olókùn rahimahullah ilẹ̀ mo ti mọ́ bàbá Ali Jàbàtà so bàbá náà bàbá dáadáa ni ṣùgbọ́n faminhum zalimun li nafsihi nídìílé Jàbàtà yìí ibẹ̀ láti rí Muhammadu Ali Jàbàtà òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bọ́sọ lára àwọn àgbàlagbà lójú sọ pé Ìlọrin lọ́rọ̀ ti bẹ̀rẹ̀ nínú ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ àwọn àfáà láyé yìí nínú àwọn tí wọ́n pèrè wọn ní alùsúnnà yìí tí wọ́n bọ́sọ lára àwọn àgbàlagbà tó bọ́sọ lára ọba Ìlọrin tó bọ́sọ lára Ìmáàmù àná tó bọ́sọ lára gbogbo àwọn àgbàlagbà Sheikh Adam Sheikh Kamaluddin tó àṣírí wọn tó fi tó lòkúta gidi òun náà ni Muhammad Ali Jàbàtà faminhum zalimun li nafsihi Ọlọ́run jogún mímọ̀ fún ṣùgbọ́n ara nímọ̀ tọ́lọ́run jogún fún ni àbòsí tó ọkọ̀ ṣe ọkọ̀ hana fún bàbá rẹ̀ ó ní bàbá wọn wọ̀ná lẹ́yìn náà wàá gbà náà ọ hana fún gbogbo àwọn ẹbí rẹ̀ yányán ọ hana fún gbogbo tó jẹ́ àfà láì yọ àfà kankan lẹ̀ Ali Jàbàtà Muhammad Ali Jàbàtà ara àwọn zalimun li nafsihi tí Kùránì sọnù faminhum muqtasidun Kùránì ń bẹ nínú wọn muqtasidun àṣẹ burúkú ṣe rere tó bá ṣe dáadáa díẹ̀ yọ sàbúrú díẹ̀ àwọn ìyẹn ni Professor Kakuri tí wọ́n ṣe tíra ìdáyìí wọ́n yìn Sheikh Adamu wọ́n dẹ̀ lọ kún àwọ̀dá Sheikh Adamu dání wọ́n yìn bàbá Mudirul Markaz wọ́n tún lọ kún àwọ̀dá wọn dání lórí bá wọn jà fún súnà táwọn àgbàlagbà ọmọ lánàá muqtasidun òun ni bàbá Professor Kakuri wọ́n ṣe dáadáa díẹ̀ wọ́n sàbúrú díẹ̀ in tó jẹ́ ń sọ wípé ní kọ̀yẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Professor Kakuri wọlé ní wípé ní Professor Kakuri sí mama amdan yakazọ́tàn wọ́n sì parọ́ máa wọn ṣíà nínú ṣùrútù hadisi ní gbẹ́nẹ̀ tó bá ti parọ́ àgbọ̀dọ̀ hadisi ẹ̀ wọlé mọ́ Professor Kakuri lógawi ni wọ́n sì máa hadisi lójú wọn ṣe Ansorihi al-Bukhari wọ́n wá parọ́ máa ṣíà wọ́n wá sọ wípé ní tẹ́ bá dé Iran lè bá mọ́sálásí alùsùn ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ pé ẹni tó bá sì dá mọ́sálásí alùsùn ẹ̀yọ̀ bẹ́ẹ̀ wọ́n pa ni ìjọba Iran wọ́n pa dànù ni afẹ́ tọ́lẹ́ ha àdámọ́lá yàtọ̀ wàdà òun wá jáde
ọwọ́ ní Professor Kakuri ṣé irú rọ́bà ìṣe bá lọ́wọ́ Maulana Al-Allamah As-Sudani Sheikh Adam Professor Kakuri ṣe bá rọ́bà ìlọ́wọ́ wọn wọ́n challenge Professor Kakuri bẹ́ẹ̀ ìyẹn afábọ́lá pé mo lẹ́yìn ti gbé rọ́ọ̀tì yín kò àgbákòrọ́ wọ́n wá lọ gọ́ọ̀gù ẹ̀ jáde wọ́n wá fi wọn gbogbo èèyàn mọ́sálásí alùsùnà ti ń bẹ ní ìránì àwọn kọ́ alùsùnà bílá àdájì ni irú èèyàn bẹ́ẹ̀ tí wọ́n torí pé ní káwọn lè bá ṣíà ló kọjẹ́ kí wọ́n pe ṣíà ní kèfèrí wọ́n sì pariwo abirú rọ́bà tàbátà má ṣíà má ìránì odidi kọ́ńtírì sọ ìpẹ́ fún wọn gbé Professor Kakuri so irú èèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ lọ sí tíra à ń sọ yí ìlú Bukhari àlegbára lé torí pé ní àti bá rọ́nú ọ̀rọ̀ wọn bí wọ́n sì máa ń parọ́ mọ́ bàbá mùtúmọ̀ gáàsì náà nìyẹn o náà so faminu muqtasidun ala muqtasidun ni Professor Kakuri ọlọ́ba àṣàánú wọn ọlọ́ba àṣẹ dáadáa fún wọn àfáwà dáadáa ni wọn. naam faminhum sabiqun bil khairati bi iznillahi ìwọ̀n bẹ́ẹ̀ nù wọn tó dá sí pé ní àwọn sáré wọ́n tètè lọ síbi oore ẹni tó wá jẹ́ olóríire jù tọ́lọ̀ sọ pé ní faminhum sabiqun bil khairati bi iznillahi òun ni bàbá wazirul markaz hadama la yatawa dawlatahu bàbá òun ní ìṣọ́f bàbá òun ṣe déédéé àwọn ni wọ́n gbogbo lọrin jáde àwọn ni wọ́n dìfẹ́ǹdì lọrin àwọn ni wọ́n dìfẹ́ǹdì àná Muhammad sallallahu alaihi wasallam ìyẹn wazirul markaz àwọn yẹn nìkan ni Kùránì ròyìn faminhum sabiqun bil khairati bi iznillahi àwọn yẹn wọ́n gbà fáwọn àgbàlagbà wọ́n gbà fọba ọdún lọrin ṣéwù wallahu ya'simuka minan nas la ta'khudhaka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bàbá wazirul markaz wọ́n tó lórí ìlànà àwọn àgbàlagbà pé ẹ̀ níyẹ̀yẹ́ àwọn àgbàlagbà iṣẹ́ ẹ̀ ní bá sáwọn àgbàlagbà yìí jẹ́ wọ́n tó déédéé àwọn yẹn ni Kùránì ròyìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ̀ ń ṣe fún ìdílé ìjàbàtà tọ́lọ̀ ń ròyìn wọn ní Kùránì nìyẹn ìwọ tó wá ní rọ́ni jáde kọ́ wá sọ pé rọ́ni. bẹ́ẹ̀ náà ni ní ìlú Ìlọrin àwọn ni wọ́n kọ́kọ́ ṣe haza butanu linasi tí bàbá olúmọ̀ká máa ń sọ nígbà tọ́lọ̀ ìkọ́kọ́ ṣẹlẹ̀ min fajiri haza amur gbà tọ́lọ̀ ìkọ́kọ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ Professor Kakuri àti gbogbo àwọn tí wọ́n kó jọ nílẹ̀ Yorùbá yìí àwọn ilẹ̀ Yorùbá yìí ti dà sí ìgbà náà o ilẹ̀ Yorùbá yìí ti dà sí òun gbà náà o akí gbogbo ẹ̀yin tẹ́mẹ̀ lórí ètò ọlọ́run járí yín pẹ́ o so a rí wípé ní mo kí afárá sáàrù masha Allah wa Abdulwasi sáàrù mo kí n dáadáa ẹkú fún àwọn ẹni Ọlọ́run náà a rí wípé ní nígbà tọ́lọ̀ ìkọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ni wọ́n pe conference bàbá mùsùlùmí gáàsì lórí ṣé o máa fà lútí Ìlọrin náà wọ́n ti pe conference náà wọ́n wá pe gbogbo àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá jọ torí pé ní wọ́n mẹ́sàn nínú tíra à ń sọ ìlú Bukhari tí Professor Kakuri ṣe tí wọ́n mẹ́sàn rẹ̀ ní 2016 ní 2016 ni wọ́n ṣe àpéjọ yẹn lórí bàbá mùsùlùmí gáàsì wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lálẹ́ àṣẹ ọ̀tá bàbá mùsùlùmí gáàsì níbẹ̀ níbi conference yẹn lójú sọ ibẹ̀ ní ẹ pe conference yẹn sí Ìlọrin àwọn àgbàlagbà yẹn tí wọ́n bá wá yọjú láti wọ́n mọ̀ pé àwòkúùkù mùnáfìkì ọ̀jẹ̀sìnrú ni wọ́n gbọ́dọ̀ má yọjú ẹ pe conference yẹn pé sí Abubakar níbẹ̀ nínú kòtò Abubakar kan níbẹ̀ nínú kòtò ẹ pè sí Ìlọrin ẹ pè sí University of Ìlọrin sẹ́ni wọ́n kún bẹ̀ ẹ pè sí Alikime University ẹ má wulẹ̀ sọ pé ń dá àwọn ọlọ́bì kankan tọ́rọ̀ bá ti yanjú láti Ìlọrin nílọrin tí mo wà yìí tọ́rọ̀ bá ti yanjú láti Ìlọrin torí pé ní Ìlọrin làwọn fáà gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ọ̀rọ̀ tí ń dàrú Ìlọrin ló ti bẹ̀rẹ̀ ẹ pè Fatai Sarumi ẹ pè náà ṣé o máa fà lùtì ẹ pè náà ẹ pè Professor Ali Agan aládìsí ni wọ́n pera wọn ẹ pè àwọn náà ẹ pè gbogbo àwọn onímọ̀ ẹ̀jọ́ sí conference èwo ni ká máa bọ́ sábẹ́ kí ká máa dàlúrú ọwọ́ mi mẹ́kẹ́sì mú púrúfù wa wọ́n ní Abubakar kan ní bẹ́ẹ̀ nù kòtò pẹ̀lú ànábì ẹ̀yin ọ̀wá ní nǹkan méjì kẹ́mẹ́ bọ́ ìjọba lóàbí yẹn kẹ́mẹ́ bú yẹn lọ ṣé o máa fà lùtì ẹ má wulẹ̀ pè sí Àbújá ẹ má pè sí Ìbàdàn àwọn tẹ́ ń pè yẹn ràlẹ̀ ni wọ́n wò ní tùmọ̀nú ayé ṣé Fatai onítìró lẹ́fẹ́ pè kí ni Fatai onítìró mẹ́nu kéwú kí ni jìgìnìgìnì wájà kí ló ń mọ̀ ṣé bí wọ́n lé ilé àkó ni wọn ò ní lákàtí wọn rò náà kátó sọ̀rọ̀ ẹ̀sà àṣàlẹ̀ kí ló ń mọ̀ ẹ wo kùtùgbẹ́ lórí ọ̀rọ̀ yóò ti kàbùkù but nísìnyí ọbẹ̀ sí lórí wútúbà ní ti ń gbé èbú ṣé súnà tánàbí kan inú ẹ má wulẹ̀ pè síbi kankan Ìlọrin ẹ ti já pé ilé láti ń kọ́ sọ́rọ̀ de ṣé o máa ń fàlùtì ẹ pé conference yẹn sí ìlú Ìlọrin tábà dára wa lójú bẹ́ẹ̀ ṣọ́ọ̀kì Ibrahim Àkànwó mo kí yín Ìlọrin ló yẹ ká pé conference yẹn sí Ìlọrin ní torí pé Ìlọrin ní kíbla tó dín Ìlọrin tàbí ní kíbla tó dín ìbẹ̀rẹ̀ ẹ̀ conference yẹn ti bẹ̀rẹ̀ tọ́rọ̀ bá ti yẹn dún Ìlọrin ẹgbàá gbogbo ilẹ̀ Yorùbá tó kù gbogbo àwọn mufti amúgbó yìí gbogbo ṣebí Ìlọrin fún alágbára àtàwọn ilé kéwú náà táwọn náà dọ́gba takò bàbá mùsùlùmí gáàsì ẹ pé gbogbo sí conference náà wà náà wà náà akùn wọ́n ní sáà náà wà ní sáà akùn wọ́n fúta náà wà fúta akùn ẹ pé conference yẹn sí Alikime University àbí ẹ pè sí University of Ìlọrin àbí ẹ pè sí kwásù State University dárí kí làwọn lecturer yẹn wà fún kí ni sí àwọn lecturer yẹn wọ́n mú mẹ́ta ní ṣe research ẹ̀yìn àwọn ọmọ gbọ́ sábẹ́ bọ́dà ẹ̀jẹ̀ visa assignment fún àwọn school yìí náà káfí àwọn ọmọ ìgbẹ́ ní àwọn tí ń dàrú lọ́dọ̀ àwọn oníṣúfí ẹni tó kọ́ bọ́ sọ lára àwọn àfa àwọn làfà tí ń gbẹ́ bára káàkiri tó sọ pé òun làfà àgbà yìí o ìgbàlẹ̀ kìtì láì social media o òun lọ́wọ́ kọ́ bọ́ sọ lára gbogbo àfa àlọ́ yẹnyẹn kò sẹ́ni tí ọkọ̀ bẹ̀rẹ̀ látòrí Sheikh Adam ni ó bù ya wọn ó bù ya Sheikh Adam
ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nu so Ìlọrin ló ti bẹ̀rẹ̀ Ìlọrin lọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ Ìlọrin ló ń jẹ́ ní ààrẹ gudugudu ọ̀rọ̀ Ìlọrin náà ti ń jà kókó lọ́rin dìsín ẹ wá wo Professor Kakuri nínú tíra tí wọ́n ṣe tí wọ́n pè ní Sahih al-Bukhari kódà mo wá ètí Sheikh Adam Yahya al-Fulani ṣe tí wọ́n sọ pé fi Sahih al-Bukhari ní sọ ní tíra níjẹta mi ò rí wọn ní kò sí tíra Sheikh Adam Yahya al-Fulani mẹ́ wọ́n sì ń bá tíra yẹn káàkiri Professor afa agbani Murtado al-Hariri adébọlá yàtọ̀ ọ̀dà ọ̀làtàwọ̀ wọ́n fi ṣe rọ́dù fún Professor Kakuri lórí tíra tí wọ́n ṣe ẹ wá gbọ́n tí ń dà lúrú mẹ́ o láàrin ẹ̀sùn náà fi kan bàbá Mudu Markaz adébọlá yàtọ̀ ọ̀dà ọ̀làtàwọ̀ ṣé ìbùrẹ́ màkàwó ẹ wá gbẹ́sùn náà fi kan Maulana Sheikh Agege mbẹ bàbá Mudu Markaz wọ́n ní fi majlisi Agege pọ́ìntì yẹn pọ̀ gan ṣùgbọ́n yín kan rọra mú méjì mbẹ tẹ́sí lè mọ̀ yí pé ní ibi tí jẹ́lẹ́sì ọ̀rọ̀ yẹn ti wá ní lórí hazard butanu linasi tí wọ́n ṣe ń lọrin tí wọ́n pe gbogbo àfáà ilẹ̀ Yorùbá yẹn tí wọ́n fi jòkó yẹn sí Alikima University ibẹ̀ náà fi jòkó yẹn sí ní Saheed Adéwọlé náà ti sẹ́wọ́dún náà Professor Kakuri lórí engineer rẹ̀ fídíò rẹ̀ ń bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ wá wo ẹ̀sùn náà fi kan bàbá Mudu Markaz wọ́n ní Sahih al-Bukhari nínú tíra láǹkà fúnra wa yóò tíra Sahih al-Bukhari tí kìíní ṣe Professor Kakuri ṣe o jẹ́lẹ́sì ọ̀rọ̀ yìí gbogbo tó wà ní o gbogbo àlébù tó fi kan ànábì Professor Kakuri fi ilẹ̀ pé bó ṣe rí náà nìyẹn àwọn ẹlẹ́bọ yìí àtàwọn oníṣẹ̀ṣẹ̀ yìí tí wọ́n bú Ọlọ́run tí wọ́n bú ànábì yìí Professor Kakuri fi ilẹ̀ pé bó ṣe rí náà nìyẹn Professor Kakuri fi ṣe kíni ó fi ilẹ̀ bí tó wà fún mẹ́kà tí dìfẹ́ndì ànábì Professor Kakuri wà ń sọ bẹ́ẹ̀ ni Sahih al-Bukhari igbe bàbá Lágége sọ níbi lecture Ramadan lecture wọ́n ní Sahih al-Bukhari huwa akbaru kitabin igbe tíra tó burúkú jù láyé tíra tó yà àgbákòjù igbe bàbá Mudu Markaz ní Sahih al-Bukhari ni ó ní lima fihi min tashrihi surati rasulillahi sallallahu alaihi wasallam bal fihi ma la yardahu al-Bukhari li abihi ó ní bàbá Mudu Markaz sọ ńbẹ̀ wípé ní tíra tó burú jù láyé òun náà ni Sahih al-Bukhari torí wípé ní fún àwọn fọ́tò tí Buhari yà fún ànábì alìgẹ́jẹ̀ tí Professor Kakuri fi ń ka bàbá Mudu Markaz nìyẹn o tó fi torí ẹ̀sọ́ ṣe tíra ìdáyò in defend Buhari bàbá Mudu Markaz in defend ànábì sẹ́lẹ̀ ní sin so ọ sọ wípé ní lima fihi min tashrihi surati rasulillahi sallallahu alaihi wasallam torí wípé ní àwọn ọ̀dà burúkú àgbákò ọ̀dà tí Buhari kun ànábì Muhammad sallallahu alaihi wasallam bal fihi ń bẹ nínú Sahih al-Bukhari ma la yardahu al-Bukhari li abihi Buhari gẹ́gẹ́ Imam Buhari kò lè yọnú sí kí wọ́n fi rú ìròyìn bẹ́ẹ̀ kí wọ́n fi ròyìn bàbá rẹ̀ ṣé ọmọ bàlútí Buhari Imam Buhari gẹ́gẹ́ kò lè yọnú sí kí wọ́n ròyìn bẹ́ẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ wọ́n sọ wípé ní wala anta li abihi ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà gbogbo ẹni tí ń gbọ́ mi àtẹ́ni tó padà máa gbọ́ mi ẹ̀yin náà lè yọnú sí kí wọ́n fi rú ìròyìn bẹ́ẹ̀ kí wọ́n fi ròyìn bàbá yín Buhari dẹ̀ fi bẹ́ẹ̀ fi ròyìn àná Muhammad sallallahu alaihi wasallam nínú Sahih al-Bukhari ohun gbogbo ròyìn yẹn ní Kakuri Professor Kakuri wá fi ìrìnlẹ̀ bó ṣe jẹ́nu náà ọwọ́ sọ wípé ní fi sọ ìhì ó fi ìrìnlẹ̀ bẹ́ẹ̀ nínú tíra rẹ̀ táǹpé Sahih al-Bukhari táwọn alùsùn náà fẹ́ para wọn torí ẹ̀ ọwọ́ ní wàlùkẹ́sì àlẹ́ yìí tó gbé ọ̀dà àwọn àdáparọ́ máa ná Muhammad sallallahu alaihi wasallam Sahih al-Bukhari ọ̀dà àdáparọ́ máa ná Muhammad sallallahu alaihi wasallam lórí pé kíni ọ sọ wípé ní wàlìzálìkà torí eléyò àǹkọ́dàhúnmá ba'dal qudama àwọn àgbàlagbà àfáà kí bàbá Mudu Markaz tó dé làwọn náà sọ wárí tó fi ròyìn ànábì yọ̀ọ̀dà àfáà wasaru ọlọ́jà rí yín pẹ́ gbogbo àwọn òròyìn tí wọ́n Buhari tó fi ròyìn ànábì yọ̀ọ̀dà bàbá Mudu Markaz sọ bẹ́ẹ̀ ní ìjókòó Ramadan ní 2016 ẹ wá wọn tí wọ́n ń da nǹkan rúbà yìí sí o tí àwọn ọmọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ìdánìkà kò bí tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun ti bàbá Mudu Markaz ẹ̀dọ́mọ̀lá yàtọ̀ ọ̀dà ó tún wá tẹ̀síwájú ní nọ́mbà 7 ọwá ní Sahih al-Bukhari tí náà Sahih Buhari tẹ̀rí yóò mali'un bis-sumumin ó ní torí pé ó kún kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ fún àwọn ìwọ tí náà Sahih Buhari kún kẹ́kẹ́ fún ìwọ nafasa al-Bukhari fi sanaya sahihi torí pé Buhari ó wá fẹ́ sínú tíra lọ ó fẹ́ sínú Sahih al-Bukhari lọ láwọn ìwọ kí n kó bá Islam òun làwọn ẹlẹ́bọ lónìí òun làwọn oníṣẹ̀ṣe lónìí tó fi ń yẹ̀yẹ́ ànábì tó fi ń yẹ̀yẹ́ mùsùlùmí tó fi ń yẹ̀yẹ́ Islam tó fi ń yẹ̀yẹ́ Ọlọ́run tó fi ń bú Ọlọ́run ọ sọ wípé ní fàyíza fàtàkà súnmùn húnà tí ìwọ kan bá bọ́ lọ́wọ́ rẹ̀ ń bí báyìí ní bóyá báàbù kan ni o ìwọ kan bọ́ lọ́wọ́ rẹ̀ fi babin akhar min kitabihi al-musamma bi asahil kutub nínú tíra rẹ̀ tó pé lẹ́yìn alukurani o tíra yóò tún dájú kò sí tíra mi tó dáa mọ́ lẹ́yìn alukurani ó kọ́ra rẹ̀ pẹ̀lú alukurani wípé ní tó bá filẹ̀ tí ìwọ kan bá escape ẹ ní báàbù eléyìí kejì ò lè escape ẹ Buhari kan náà nínú Sahih Buhari ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé ní Abubakar radiyallahu anhu pé ó ti wà ní Madina títí ń kírun lẹ́yìn Sálímù ìbẹ̀rẹ̀ òkútù bí máa o Nakibul Aginami òun náà máa o Professor Kakuri máa o ẹbí Professor Kakuri lónìí stand wọn wípé ní kí ni stand wọn lórí ọ̀rọ̀ Abubakar kan lẹ́nu kòtò wọ́n kúrò pẹ̀lú àdís ẹbí Dr. Ali Aganlere Professor Ali Aganlere ẹ máa bí àwọn àgbàlagbà léèrè àwọn àgbàlagbà ní dànkanrú pẹ̀lú ẹ̀rí ẹbí wọn léèrè bẹ́ẹ̀ so ẹ máa wo àwọn ẹni òfò yìí tó jẹ́ sí wípé ní àwọn nẹ́ńdà Islam rú
so mọ́lúdì lòdì ìtàn yìí mo ti ní invitation mọ́lúdì níta so tọ́ ẹ dákun ẹ sọ alùsùn náà kan fún mi má ṣé bàbá mo fẹ́ sọ Allahu Akbar kọ́rọ̀ mọ́ bá gùn ṣé bàbá ìbánidọ́mọ̀ ṣé alùsùn náà ni ṣé alùsùn náà bàbá ìbánidọ́mọ̀ ṣé súnà lápá lára wọn ẹ bèrè mufti ìlú Ìlọrin ṣé súnà náà lára wọn but táwọn àwọn àgbàlagbà burúkú yìí àwọn àgbàlagbà burúkú onísúnà yìí tí wọ́n ti wá fẹ́ sí kí ni wọ́n àkó wọn papọ̀ pé ẹ̀yà ìjẹ́kájọ tí mo àpapọ̀ lórí bàbá Mudu Markaz gbogbo àwọn àgbàlagbà Tìjàníyà yìí àwọn náà wà lọ́kùn wọn lọ́wọ́ ẹ̀jẹ̀kájọ wo ilé ara ilẹ̀ wo sẹ́ni pé ọ̀làwọ̀ Mudu Markaz lòkè yìí ẹ wo ló tọ́ ti ṣe fún Markaz nílẹ̀ tó kọ́ tú Kùránì pé Kùránì tí wọ́n tu jọ́jọ́ authentic lánàá ní alukọ̀ ẹ wò bó ṣe rí o ẹ múrú ẹ̀ jáde o fatu bi miskin kuntum sadikin ẹ múrú ẹ̀ jáde kò sí rú ẹ ẹ múrú ẹ̀ tó lè produce irú ọmọ tó bá jáde kò sí ẹgbà fọlọ́hún ẹgbà fún Sheikh Habibu ọmọ Ádámà yóò tu wá lára yóò sàn wá sọ́lá ẹgbà fọlọ́hún ti gbà fún bàbá Mudu Markaz wọ́n ti jẹjà wọ́n láwọn gbẹ̀yìn alùsùnà yìí wàlìjàmá àyí wọ́n gbà yín wọlé orí dàbí ìgbẹ́ ohun yìí lókè mọ́ súnmọ́ àtàtà sọ́lá sàfìlì náà ẹ máa wọlé lọ́rí ìgbé rárá lára ń ké wọlé ìgbé rárá gbogbo alùsùnà ẹ wọlé sí ẹ ànígbúrò yìí mọ́ ìgbé rárá lára máa ń ké wọlé ẹ ké wọlé ni.